Allahu Akbar, Allahu Akbar, al-haq wal-haq, wal-batil wal-batil. Ìjẹ́ ti gbọ́ nípa ètò Manhaj Salaf tí ó máa wá sẹ́tì ìkọ́ yín ní Albarka FM 89.9. Látẹ̀lú oníwà sẹ́gbà òní, Shaykh Hadyu'Muhammad bin Ali Jabata. Ètò tó kọ́ ọmọdé lọ́gọ́jì àgbámú jẹ́ bẹ́ẹ̀ ni ètò Manhaj Salaf. Ó ètò tó kọ́ ẹ̀rí Al-Qur'an àti àdìsí sínú èrè yóò tún tó síbẹ̀. Ó tún jẹ́ ká mọ pàtàkì rírì ọba tó dá wa. Ètò Manhaj Salaf tí ó máa wáyé ní dédé aago 10 àárọ̀ títí aago 11 ní gbogbo ọjọ́ Sátidé. Ètò Manhaj Salaf ètò tó kọ́ ní bí a ti fẹ́ rí nínú Al-Qur'an àti àdìsí. Ètò yìí ò ní fi bága bọ̀ kánú o. Lórí kì í ṣe ètò ẹlẹ́yàmẹ̀yà. Ètò tí gbogbo àwọn àbá àgbọ̀ tí wọ́n ń dorí mú wípé àtàwọn ti sùn tó wá táwọn sí gbogbo inú ilé tí wọ́n ti ń bọ̀ ni wọ́n pẹ̀ fọ́ọ̀kà tàbí ìkejì ń bẹ̀. Ìwé ètò Manhaj Salaf yóò máa wáyé látẹnu oníwàṣẹ́ àgbọ̀nì Shaykh Hadyu'Muhammad bin Ali Jabata ní gbogbo aago 10 àárọ̀ títí aago 11 ní gbogbo ọjọ́ Sátidé. Ètò Manhaj Salaf ètò tó kọ́ ní bí a ṣe ń gbáyé pẹ̀lú rọrùn. حدثنا يحيى بن بكير حدثنا يعقوب بن عبد الرحمن عن أبي حازم قال سمعت سهل بن سعد يقول سمعت النبي صلى الله عليه وسلم يقول أنا فرسكم على الحوض فمن ورده شرب منه ومن شرب منه لم يظمأ بعده أبدا لا يرد علي أقوام أعرفهم ويعرفوني ثم يحال بيني وبينهم. قال أبو حازم فسمعني النعمان بن أبي عياش وأنا أحدثهم هذا فقال هكذا سمعت سهلا؟ فقلت نعم. قال وأنا أشهد على أبي سعيد الخدري لسمعته يزيد فيه قال إنهم مني فيقال إنك لا تدري ما بدلوا بعدك فأقول سحقا سحقا لمن بدل بعدي. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد. إلينا سواتي وشيخ المحدث محمد بن علي جبتا وبا موالي البركة 89.9 نفعل عليه نفعل الرجل سواء قواتنا الإسلام. نسأل الله عز وجل أن ينفع بها الإسلام والمسلمين والآن مع المادة المذكورة. الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها فبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة. حقيقة يوم أيام الإسلام. السلام عليكم ورحمة الله وبركاته. Gẹ́gẹ́ bí àlàyé tí a fẹ́ ṣe ní òní, ká tó máa lọ síbẹ̀, mo ní ká rán ra lé sí pé a ti wà nù Ṣàbáànì. Súnnátù mùsàhábà ní kí á gbààwẹ̀ Ṣàbáànì. Sòóndé lè kọ́ ẹgbà púpọ̀ níbẹ̀. Kò sí ní ẹ̀rọ gbà tán, torí pé àwẹ̀ Ramadan nìkan ni Ànábì máa ń gbà tán. Sòóndé lè kọ́. Àwọn náfìlà tẹ́ máa ń yàn tí ò ní ẹ̀rí nínú àsìkò tá a wà ń bẹ̀ jìnnà sí. Àwọn kìíyà àwọn àwẹ̀ míì náà àti àwọn ẹ̀sìn sí mi ní àti àwọn orílẹ̀ bẹ́ẹ̀ máa ń ṣe ní àwọn àfihàn náà jìnnà sí.
wọ́n lè máa fọ́ ọ̀rẹ́ pé kò sí kan tó ọmọ àwọn bíjà pé ó jẹ́ pé nínú ọ̀kan tó tún ló ọkùnrin bíjà tó wá ní pọ́kùnrin àti obìnrin tí jọ wọlé kò sí pásítọ̀ ni mo máa ń pè é léyìn. nǹkan tó rẹ̀ pé tó bá fi tẹ̀lé lọ sí ọ̀hún yẹn báyẹn sì yìí kò sí torí gbogbo àwọn ọkùnrin tó wá wọlé tó àfikún tó bá ọkùnrin yẹn tó bá bá a sọ ìyẹn ló fà tí mo fi pè ní pásítọ̀ lóòótọ́ ẹlẹ́bọ ni náà ló ti ẹlẹ́bọ ni tá a bá lọ wò ó láàrin tó ti ṣàlàyé ní ìtì ìkọjá níwọ̀nba nínú àwọn nǹkan míì tí mo wá sọ tí mo fẹ́ fún ní àwọn àlàyé ní ilé ẹ̀ òun náà ni mo fẹ́ sọ̀rọ̀ àkọ́kọ́ ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí mo sọ pé kò gba àdìsá níbi gbà ó sì lóun gba àdìsá níbi gbà èyí tó jẹ́ pé máa ń sọ pé òun ṣéǹjì àwọn èèyàn pé àwọn kékeré sí mùsùlùmí yẹn òun máa ń sọ èyí tí ń gbé kò yẹn oúnjẹ lè kọ́ ọ ń gbé àwọn èèyàn kúrò níbi ẹ̀sìn kókòrò sínú kókòrò ni lórí pé ẹni tó fẹ́ pè yẹn sínú ẹ̀sìn tí ò mọ kìtáàbù súnà tó lè fi pè yẹn sínú ẹ̀sìn bóun ló ti fẹ́ pẹ́ nìyẹn sínú ẹ̀sìn bí ìrọ̀lá ọ̀kọ́ nù ó mọ kìtáàbù ó mọ súnà nẹ́bí ó sì gba súnà nẹ́bí wọlé lágbọ́dọ̀ fẹ́ pè ẹni tó bá pè nísìnyí náà fẹ́ pé báìbù lọ fi pè é nítorí àná báìbù lọ fẹ́ kó máa kà níbi ìrún ni àbó ní ìbùsàrọ̀ ńlá ni àbí ó ní ìsìnkú àbí ó ní ìsìnkú òkèèjì ni kò sí ìwọ gan fúnra ara rẹ o gbẹ́sì yìí kí ọ̀run lọ pè èèyàn sínú tọ́lọ́ ń ṣèǹjà àwọn èèyàn sínú kófòrò láti kófòrò sí. àkọ́kọ́ náà ni pé mo sọ fún ẹ pé ọ̀gbà fún ọ̀gbà báwọn àdìsá nẹ́bí ó sì sọ fún pé òun gbà àdìsá nẹ́bí lọ. ìyẹn kí ló wá wí ọládèsì tó bá ti takò Kùránì lọ́wọ́ ògbàgbọ́ ṣé irú ẹni tó sọ ọ̀rọ̀ báyẹn tó gbà àdìsá nẹ́bí gbọ́rùn tí ẹ bá ní fílẹ̀ tó mọ àdìsá nẹ́bí tó sì gbàgbọ́ kò kọ́ ní sọ̀rọ̀ ọ̀rọ̀ báyẹn kó fún mi ní àyà kan àbí àdìsí kan tó yẹ kó takò Kùránì tó mú akárí kó fún mi mo tún bí ní èrè pé kó mú wa àlàyé rẹ̀ ní ó ṣe fún ọ kò sí àyà kó sáàdìsí kan tó takò Kùránì kò sí o lè rí àdìsí ẹyọkan tó takò Kùránì àwọn tí ò gba àdìsí wọlé ni wọ́n máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń sọ yẹn òun lè ní sàlàyé kan pé ò gba àdìsí ọ̀rọ̀ tó tún wá sọ tó ń tọ́ka pé ò gba àdìsí ànẹ́bí lọ wọ́n tún wá láyà láti lè sọ fa pé àfihàn àdìsí tó bá takò Kùránì ọ̀dà wa mú àdìsí tí ó takò Kùránì wá tó rọrọ̀ burúkú ni ọ̀rọ̀ tó sọ iná ọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀kan tó nìyí wáàyí ni àdìsí ànẹ́bí wáàyí ni kìtàbù ọ̀sùn fi Kùránì àwọn èyí ti àdìsí takò Kùránì kẹ́kọ̀ọ́ tí ń parọ́ wọn yẹn àwọn èyí ti bẹ́ẹ̀ tó ṣe é nìṣẹ́ Kùránì láti ṣàlàyé nǹkan tó bá jẹ́ bọ́rọ̀ gidi àdìsí wa láti ṣàlàyé nǹkan tó bá jẹ́ bọ́rọ̀ gidi nínú Kùránì nínú àdìsí nínú Kùránì ni èyí ṣe pé tó àyẹ̀wò àgbà àdìsí ni mo fi fún ẹni tó ṣe pé tẹ́ẹ̀ sí àlọ́ àlá fún akárí alhamdulilayi tó ṣàlàyé àlọ́ àlá yẹn níṣẹ́ o yìí ṣe fún yín kẹ́ máa máa gbé òpè pápá òpè ẹ̀ máa nǹkan òpè ẹ̀ máa nǹkan tó ń tẹ̀lé àlọ́ àlá wọ́n tó wá máa bá ti ṣe àlọ́ àlá bó o lọ ti fẹ́ kírun tọ́jú pé ẹni tí ò lálọ́ àlọ́ ò kírun tọ̀ ìwọ tó ọ̀tún á mọ̀ bó ṣe kírun kí ló ń pè àwọn èèyàn síbi tọ́ọ̀nù náà ní ọ̀hún pé àwọn èèyàn sínú Islam sùn ọ̀tún ń gbẹ̀sẹ̀ kún ẹ̀sẹ̀ nìyẹn nígbà tá a ní ó sí àlọ́ àlá ẹ̀yìn náà ẹ̀rọ kan ó ní gbogbo àlọ́ àlá tó wọn bá ṣe kò tó Kùránì lọ tó ní gbogbo àyà tó wà ní Kùránì kò sì parí àlọ́ àlá gbogbo títí ń bẹ ní àlọ́ àlá lọ́rọ̀ yẹn gbogbo ẹ̀ lọ́rọ̀ yẹn tó ṣe é sì ọ wá ní àyàwó ni ọ̀ ní o Suratul Maida àyà ẹlẹ́kẹfà ó dẹ̀ mú àyà yẹn wá lórí ẹ̀sìn billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ya ayyuhal ladhina amanu إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. آية náà ó ní àyà yìí tí tó sọ ó ti parí ọ̀rọ̀ àwàlá tí ẹ máa bẹ́ sàwàlá ó ti tán kò sí mi mà kò sí mi nínú àdìsí kò sí kankan òun náà wá sọ ó wá nílò tó ẹ lè sọ fún òun pé ó kàn dákọ̀ ojú àtọwọ́ àti erí pípa àtẹsẹ̀ pípé kò dápọ̀ ọmú kò dápọ̀ ẹnu kò dápọ̀ kí ẹni sọ bẹ́ẹ̀ o ọláwàlá àgbàgbé tí ẹ̀yà ń wí aláàtì mọ̀tẹ́lẹ̀ kó tó sọ mẹ́lẹ̀ rí torí pípa tí ó da erí báyìí ẹnu tó wà ń bẹ̀
mo ti wà ń bẹ̀ ìgbẹ́ ti wà ń bẹ̀ kí wọ́n sọ fún ọ ní pé eré òun gbà tó ń dáko eré òun mo ti wà ń bẹ̀ torí ẹnu ti wà ń bẹ̀ tó ṣe ìyẹn ló bí ẹ pé kò ní di àwọn àdìsí kankan tó tún sọ yókù mọ́ wípé àyàwó náà ni ó lò ṣẹ́ẹ́dì báwọn ní sùn pé ó ti dá ẹ lójú pé ẹni yóò mà lọ láti kò má lọ láti oṣù gba àdìsá níbi wọlé ó ti dájú báwọn ní sùn méjì ni tòmí wàá fún ọ ní àlàyé láti pé àwọn kankan ń bẹ nínú àlùwàlá tó yẹ pé o ò lè rí àlùwàlá yẹn ṣe báyìí lẹ́bi sí ni kò ṣe àfi tí o bá padà sínú àdìsá nẹ́bí kó gbà wọlé ògbéni sì ń tẹnu wọn pé wọn ọmọ yóò gba àdìsá níbi wọlé ẹ̀rọ àkọlé ti gbàgbọ́ adákọ̀ mẹ́rẹ̀ ní sìnkẹ́ wa sàlọ̀ lábàá pé àlùwàlá rẹ̀ pé mẹ́rin pé bọ́ èmi wà á fún ọ ní àwọn ìtọ́ ńlá fọ gbogbo àwùjọ dákan wà ní torí bẹ́ẹ̀ ló máa gbé eré èèyàn tí wọ́n máa ń gbé kọkọ̀ mọ́ imú wà lórí ẹ̀ ẹnu wà lórí ẹ̀ tí wọ́n náà yọ àwọn. ó tún wá ń sọ pé ọpọlọ làwọn ó fi tu kiri yẹn fún ẹ ó tún wá ń sọ bẹ́ẹ̀. sọ nínú nǹkan tó kó sí mo fi ń pè é lẹ́rẹ́bọ náà nìyẹn tẹ̀sídìmọ̀lá akílé àlànàfì tó rọ sọ kí o máa fi làákàyè kó máa tù síwájú ọ̀rọ̀ Allah àtọ̀rọ̀ ànábì. tí ó fi jẹ́ ẹlẹ́bọ ara ẹ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kejì tó fi jẹ́ ẹlẹ́bọ òun máa ń tẹ̀ fún ẹ̀dá ìyẹn láti lè fi kì í o tún di méjì tó ẹ̀yìn tó fi jẹ́ lẹ́bọ o gbà fún àdìsá nẹ́bì tó fi jẹ́ lẹ́bọ lè fi ń kà fún ọ yẹn o tó pé ọ ní kí n kà á fún ọ tún wá ń pèpè sí ìgbò tí wọ́n ń di ìgbò tí ò bá ti sàníbà Muhammadu yìí ọ̀ ń pèpè síbẹ̀ ìgbésẹ̀ àwọn nǹkan tó fi jẹ́ lẹ́bọ tí mo fi ń tí o ní ọgbẹ́ o tún wá gbà fún ìjíìlì tá a sọ kalẹ̀ fún àdébí sá ní ọ̀rọ̀ rẹ̀ tí o gbà fún èyí ti ṣùgbọ́n kí ni yìí mo fi ń pẹ̀lẹ́ lẹ́bọ ẹ̀tẹ́ ń bẹ lára ẹ o bí ká fárun gbọ̀n ló ti ẹni sìn oye ẹ̀sẹ̀ ní lóòótọ́ àpẹẹrẹ lẹ́gbọ́n nítorí àmẹ́sẹ̀ ni bíi ṣùgbáàlù bíi sọ́kẹ́ bíi ṣùgbáàlù sóde gbogbo àwọn kan máa ń sóye tó alimohim ẹ̀yáwó tètè lọ́kùn. ìgbà tó wá ní nǹkan mẹ́rin yìí ní jẹ́ àlùwàlá subhanallah ayé túbọ̀ ti ń ṣe àlùwàlá nù so àwọn èyí tó bá lọ kéèjì náà nínú kúfùrù kan tó gbé sínú kúfùrù kan tó wá kéèjì wọn so yìí wá sí kan alálùwàlá náà nù àlàyé tó ṣe fún ọ náà ní wọ́n bá lè tààrọ̀ àlá wọ́láàdì àwùjọ̀gbà wọ́n ń sọ àwọn èèyàn nù ní eré tó wọ́n tún gbogbo àwọn tó wẹ̀ ní sí sọ́lọ́ wẹ̀ sínú ìsìláàmù yẹn tó bá gbé báyìí náà bá ń ṣe àlọ́ àláwọn ò ní àlọ́ àlá tí wọ́n bá ti ní àlọ́ àláwọn ò kínú sọ wípé ẹ̀rù ẹsẹ̀ ló tún wá pọ̀ sí ni mo sọ fún yẹn lémi ó kọ́ ní àlọ́ àláwọn kí n ṣàlàyé tí ò yẹ kán lólè tó ti rí sí nípa pé àìgbà àdìsí rẹ gbọ́ ó kún bọ́ níbi pé òjò màlọ́ láti ìgbé ti rí sí. Àkọ́kọ́ náà ká lọ wọnú Quran. Allah subhanahu wa ta'ala sọ bẹ́ẹ̀ ní sọ́tọ̀ Al-Kabut. Ọ̀daràn ní ọ̀ gbèsè èsì. Allah sọ pé àyà ẹlẹ́ka àyà 51. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Àyà yìí ń tọ́ka fún wa nípa pé a gbọ́dọ̀ lo kankan míì láti lè fi pèèyàn sínú Quran láti pèèyàn sínú Islam tó ti èsì. A gbọ́dọ̀ lóhun pẹ́pẹ́ ní ìjú Kùránì àti Hadisi lọ ni àwọn ẹ̀gbọ́n rẹ̀ kà fún ọ. Allah subhanahu wa ta'ala sọ bẹ́ẹ̀ pé lọ́dún láàmì ṣètàn rẹ̀ bismillahir rahmanir rahim. Awalam yakfihim anna anzalna alayka al-kitaba yutla alayhim. Ó ní ṣé kò tó yín ni kò tó yín. Ṣé nǹkan tá a sọ̀kalẹ̀ nínú Kùránì ò tó yín táǹkà fún yín kò tó yín láti lè fi ṣe gbúdẹ̀ láti ṣé kò tó yín. Àyà yìí ó ń sọ fún wa láti pé kọ́ ọ lọ padà sínú kìtàbù súnmọ̀ ní inna bi dhalika la rahmatan wa dhikra li qawmin yu'minun. Nínú àyà Kùránì nǹkẹ́ bẹ́ẹ̀ ìrántí bẹ́ẹ̀ fún àwọn tí ó bá gbọ́. Nínú nígbà ọ̀nà Báíbù ìyẹn jẹ́ àyà alákọ̀ọ́kọ́. Àyà ẹlẹ́ẹ̀kejì ní Suratul Ma'idah jẹ́ àyà 48. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه. ẹ̀rù kan wà àwọn ló ń sọ Kùránì kalẹ̀ fúnra nẹ́bí pẹ̀lú òdodo wọ́n wá ń jẹ́ kí ni wọ́n ń tó bí ń jẹ́ òdodo fún nǹkan tó ti ṣáájú Tàórátà tó ti ṣáájú Ìnjílì tó ti ṣáájú gbogbo tí a tó ti ṣáájú Kùránì yìí ni wọ́n ń sọ ní wọ́n ń jẹ́ òdodo fún wọn pé nǹkan báyìí ò wà ń bẹ̀ nǹkan báyìí ò kò sí bẹ́ẹ̀ èyí yà ti tún ṣe èyí báyìí ni òun ní wá ń jẹ́ pé òun ní ṣe bẹ́ẹ̀ tó yẹ wà mọ́ àìmínà àlè òun náà ní tí wọ́n ń ṣe ní tó ń júwe àwọn tí a tó kọjá wípé gbogbo tó bá wà òbẹ̀ ló wà
wọ́n ní fákùn baynahum bima anzala Allah tọ̀ pẹ̀lú tá aláṣọkalẹ̀ Kùránì yẹn òun ni wọ́n fi ṣèdájọ́ láàrin àwọn tá a rán sí wala tattabi ahwa'ahum amma ja'ak mọ́tẹ̀lé àwọn fẹ́nu wọn ní nǹkan kan bá mú wá títà kó nǹkan òdodo likulli ja'alna minkum shir'atan wa minhaja gbogbo àwọn tó kọjá àtẹ̀yìn náà láti ìṣẹ̀lẹ̀ àti ẹ̀kún lọ́tọ̀ àwọn akùnrin ní manhajì kì í lọ́tọ̀ tí ò jọ ti dà tó kọjá. láti kí lọ́wọ́ adé ibá ibú gbọ́dọ̀ fi tẹ̀sí ìrẹ̀dájú tó wà fi pèèyàn sí mẹ́sì gbọ́dọ̀ fi tẹ̀sí ìrẹ̀dájú tó fi pèèyàn sí mẹ́sì. ayé àìjẹ́lẹ̀ kejì báwọn ayé ẹlẹ́kẹta fi sọ́ọ̀tì náà Abdullahi bin Shaitan rajim bismillahir rahmanir rahim wa anzalna ilayka dhikra litubayyina lin-nasi ma nuzila ilayhim wa la'allahum yatafakkarun. Aṣọ ìrántí ní ìkàlẹ̀ fún ọ òun náà ni hadith ànábì hadith àwọn sọ fúnra ànábì pẹ̀lú àwọn litubayyina lin-nasi ma nuzila ilayhim ní tá a sọ kalẹ̀ fún ní Kùránì kí wọ́n wá máa fi hadith yẹn ṣàlàyé fáwọn èèyàn tó tán ó ronú mo lọ sí bẹ́gùn ẹ̀ tó gbà tó bá ti wá rí gbogbo àwọn kan yìí tó lè rí ọ̀rọ̀ inú kìtàbù wa sunnah tó fi ṣàlàyé fún àlè ó mà láti fi kọ́ fi pè wọ́n tẹ́sìn sọ wípé ti fèèlì láti pè ní ayé ẹ̀ yàrá ò lè rí ládà kankan ẹsẹ̀ ni wàá máa ní ọ̀tún máa bẹ̀sẹ̀ sí nǹkan tó ń ṣe orí òní ọkọ̀ dìmú náà kọ̀ọ̀ká wa máa lọ bẹ̀ ìsìn náà ló kó bọ́ ẹ torí pé ìsìn à ń sọ fún ọpọ́ gbàdísì ọlọ́gbàdísì ibo ni àyà ti ń tako àdísì ti ń tako àyà wà ní ẹ̀ ẹlẹ́ẹ̀kejì níbo ló ti jẹ́ sí péyàn lè tàlọ̀ àlá pẹ̀lú nǹkan tí àyà mẹ́ṣàn níbi mẹ́rẹ̀ẹ̀rin yìí tí àlọ́ ara rẹ̀ ó sì jẹ́ ní aláàgbà tí ó fi lè fi hàn bẹ́ẹ̀ níbo ló ti rí èmi wà á fún ọ ní àwọn eré ṣíṣe o gbọ́dọ̀ gbé ọní ìdí ẹ̀kọ́ ọtí lọ́yẹ tá a fà ọlọ́ọ̀ kéwú kí àwọn àdúrà sọ̀rọ̀ ẹ̀sìsì o kéwú kí wọ́n sọ̀rọ̀ ẹ̀sìsì lóye ń sì. àkọ́kọ́ náà bí n kọ́kọ́ gbébi tí ọtí jábọ̀ náà kí n kọ́kọ́ ṣàlàyé ẹ̀kọ́ àwọn èèyàn máa kẹ́kọ̀ọ́ sí ti wọn náà òṣìṣẹ́ dọ́kà ń pẹ̀lú ti ṣe wàhálà ti ẹ̀mí ẹ̀ èmi ń fẹ́ mi pé tó kọ́nà rẹ̀ jìn gan ó ti jì jù ni mo sọ jíjì kọ́nà rẹ̀ jìn nǹkan tí mo sọ fún ẹ náà ni mo ní ọwọ́ àti ọdún ní ìwọlé kéwu ọ̀lẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ sálàmù ọlọ́ọ̀lẹ́ kẹ́kọ̀ọ́ nǹkan tí mo sọ fún ẹ òun kọ́kọ́ lọ mú ìlú ti èsì fífí mú yíyọ ọnu màá fún ẹ ní hadith lórí ẹ ìlú ti èsì kò sí nínú Kùránì ọwọ́ á lọ fi làákẹ́yọ̀ ọpọlọ rẹ ọwọ́ á ní imú ti papọ̀ mérí subhanallah ìgbà tá àná yóò ṣàlàyé fáwọn àtàdé ǹjẹ́ ti òun ṣàlàyé mú fún ó ṣàlàyé mú fún àti má ṣe fi mú àti bá ṣe yọnu ó sọ sílẹ̀ ọmọ yìí ṣùgbọ́n ọ̀rọ̀ ayé máa fún ọ ní àwọn kan tí ò yọ tó pọ̀ níbẹ̀ méjì ń sì. àkọ́kọ́ nínú nǹkan tí kọ́kọ́ ṣe àlàyé fún ọ níbẹ̀ òun ni pé sọ́ọ́rí ká fi mú gan fúnra rẹ̀ lásán ká fi ká mú omi ká wá fẹ́ yọnu tá yọnu káwá ṣe papọ̀ mọ́ imú àpapọ̀ ni àmọ́ nínú ìdájọ́ ó yàtọ̀ síra wọn subhanallah. imú tí wọ́n rọ ojú di ọ̀tọ̀ ní ìgbàlànà tá à ń tì ń gbé ti papọ̀ mílíọ̀nù wàláhì àdìsí wà fún special àdìsí tó wà fún ó wà fún. kódà àwọn nǹkan míì tí mú fún ọ nínú àwọn àdìsí àní tó sọ kálọ̀lá tí ò sí ibi ayé rẹ̀ kálù àlẹ́ rẹ̀ kó bá jẹ́ nǹkan tí aláàgbà ní sàlàyé fún ọba àmọ́ pé àyà mẹ́rẹ̀ rìn rárá o kó o lè sàlọ̀ alápẹ̀lú nǹkan tó mẹ́ṣẹ̀ yẹn kí àlọ́ àlẹ́ ó jẹ́ ìtàn tálẹ̀ fídíò tó ti ń sìn sọ wá rí ìtọ́ra kojú jù bẹ́ẹ̀ lọ pé ọ̀ràn yẹn ni lóye sí ìtọ́ kojú jù kẹ́yẹ́ pé ìyá fíìmù ọ̀ràn yẹn ní wàá pọn ní hadith Ànábì sallallahu alaihi wasallam tó sọ lórí ẹ̀ ẹ̀yin tẹ́ bá gba hadith bọ́ọ̀lù mi bá sọ̀rọ̀ eléyìí ò gba hadith lọ́wọ́ ọ̀yá ẹlọ́nu sọ yìí Muslim 237 lọ́wọ́ hadith Abi Hurairah radiyallahu anhu anna an-nabiy sallallahu alaihi wasallam qala idha tawadda'a ahadukum Ànábì ní tí ẹnìkan bá ń sàlùwàlá falyaj'al fi anfihi thumma falyanshur sọ̀rọ̀ kó fi omi sínú ẹ̀ kó wá pín padà. Síláàtì ìsàlẹ̀ ẹ̀kọ́ ọdẹ mọ́tàkì náwó mọ́tò mọ́tàkì náwó ọ̀mọ́ àní ọkà ní bùkátà àtà òtí kàyẹ́ nìsín ọ̀mọ́ kápọ̀ ọmọ mọ́tàkì náwó nìsín ni tàbá rẹ̀ pé bí ìgbà yìí falẹ̀ yẹ́ jẹ́ àl fi àǹfìhì fi náà pè kò mọ́ ẹ̀já ọmọ bá ti wá lọ almuhim
wọ́n pa ọ́ láti ẹ̀gbẹ́ pé ẹ gbọ́dọ̀ sí nǹkan yẹn ni ẹ gbọ́dọ̀ sí irun símú ẹ wá kan padà wọ́n gbọ́dọ̀ sí lọ́wọ́ wọ hadith mo kà fún ẹ̀yìn ní 237 ní àtàní wà sábàtà lásán lọ́wọ́ tó bá kọ́ bá gba hadith lọ ó sì wà nù Bukhari ní 161 ó tún wà nù Muslim ní riwaya ní falyantasib pé bimanakharehi min al-ma ìtumọ̀ kan náà ni tó bá lọ wo hadith yẹn náà wàá rí eléyìí ní tì í báyìí ní sìn kò sínú Quran kò sínú Quran níbi ìbáyìí láti mọ̀ yí pé ká tún mú wa ọ̀ràn yẹn ni kò sínú Quran gbèsè kò sínú Quran ìyẹn jẹ́ aláwọ̀kọ́ báwo kódà àbí tí ànábì tó fi ilé àlàyé tó dé fún adébí hadithi ó tún wá sọ fún wa pé yíyọnu wa àti nínú wa àpapọ̀ lẹ́kan náà subhanallah ó wá níbi hadithi Abdullah bin Zayd lórí ìwọ náà ń wà nínú Bukhari èmi ń sọ nígbà fún ọ míà wọ́tà 2080 186 nínú sọ́yìn Muslim 235 ìwáwòwò àdéhùsọ́lá àtàwọn sọ pé tàmádìmọ́dọ́ wọ̀sán ṣakọ tàlàtà bí tàlàtà gbọ́ràpá ó yọnu ó sinmi ó sì ókùnrin sínú ó tún padà kí ni àwọn sọ yìí sì ẹgbẹ́ àdéhùsọ́ ànẹ́bì ló sọ yìí ọ̀wá nígbà náà fọ́ ó ti wà ó ti papọ̀ mérí báwo èyí tí mo á ń fọ yìí mo lè ní tinú ó bá sì yá ó sì nígbà náà fọ́ àwọn là ń tẹ̀lé àfáà kan òun ṣáàjì tànẹ́bì kan ni wọ́n kà fọ́ yìí nísìnyí ìjọ kéèsì kódà bí tí ó tó lágbára dé tí mo fẹ́ sọ fún ọdún tó kí àtọ̀ fún ẹ sọ orí ká yọnu mustahabu ló subhanallah káwá pé mú gangan ọ̀rọ̀ yẹn ló sọ tí yàtọ̀ wà òkú tẹ́ ní ilé ọ̀nà torí pé ǹtẹ̀ mẹ́rin ti bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀ náà ìbí kan sàlàyé fún àlè ọmọ sórí ilé ìsọ àwọn àdìsí táwa ń kà yìí tó gbà yìí ṣé ìsìn ṣé òkọ́ ló sàlàyé fún àwọn tàbí ànẹ́bí ní wọ́n ti ṣe àlọ́ ara ni tó wá jẹ́ sí pé ọ̀kan fúnra ẹ̀ problem kódà àbí tí ànẹ́bí sàlàyé dé fún wa láti ṣe àlọ́ aládé ibi tó sàlàyé dé fún wa ó ní tí ẹ bá kọ́kọ́ jí lóru subhanallah àdìsí ẹ̀ ń bẹnu Bukhari àdìsí àbí òrera ni ọlá ànẹ́bí sàlàyé sọ pé ìṣẹ̀tẹ́ ìkọlọ àdókùn iná òmìnir tí ẹ bá kọ́kọ́ jí lóru báyìí pẹ̀lú ẹ̀sìn ẹ̀dá ẹ gbọ́dọ̀ fọwọ́ yìí ẹ fọ iná tọ́bùlà ẹ̀yìn yòdì kílà àti òdò ọ̀fẹ́ sàwàlá ọkọ̀ fọwọ́ rẹ̀ kan tó fi ọwọ́ ìtúná àwàlá kan tó bẹ̀rẹ̀ ọ̀la lóru ni mo ń sọ kìí sọ̀sán o kó àbọ̀ bá sunrun lọ́sàn-án gan tó bá jí kò sí yẹn bẹ́ẹ̀ ìdóje ní sọ tó fà á tí òfin sítọ̀sán bẹ́ẹ̀ òru ni ó nípa inna ahadakum la yadri ayna batat yaduhu ẹnìkan yóò máa di tó ti fọwọ́ ẹ̀ lé nígbà tó sùn yóò ti yín àìpé kò sọ̀sán bẹ́ẹ̀ hadith mo sọ yìí o ń bẹ́ẹ̀ ní 162 sọ̀gbọ́n Muslim ní sọ yìí 278 ó wà ń bẹ́ẹ̀ o ìdíje hadith yìí ó ṣàlékún tí àyà sọ pàlọ́ lánàá ó ṣàlékún ẹ̀rí ṣé ìgbọ́lọ́ tí ń lè nínú hadith ló kiri ìdíje súnmẹ́tù wà jíbàtì ni tí ẹ gbọ́dọ̀ tẹ́ lóru tó bá jí lóru ìdíje àwọn àyè ọ̀sán kan ló pẹ̀lú hadith tó mọ̀ yìí tó tẹ̀ ìgbà yìí ọ̀sán kan nù ìdíje nínú Kùránì kan ló wà àlùwàlá là ń kí ètè wa àti kankan ní o a ní ọkírun òkè nínú kí a ní ọgá òṣìṣẹ́ àlùwàlá tó ṣe náà là ń sọ yìí o lọ fún ańtẹ́sẹ̀ lórí ẹ̀ yìí o àkàlà àkọ́kọ́ náà wọ́n tó ń pè sínú Islam tá bá ń gbọ́ ọ̀rọ̀ mi wàhálà ìkẹ́kọ̀ọ́ lọ kọ́ máa kọ́ ọ̀rọ̀ bá ti ṣàlùwàlá ní ń kọ́ ilé ti ṣàlùwàlá ni torí pé ó kàn ń sọ yín nù ni ó kàn ń sọ yín nù ni kì í ṣe pé ó mọ ti ń lọ ìjọ ti èsì owó ni ó oyè èsì ẹ̀yin náà ìwò kan wà àti rí báyìí ní ṣe o èyí ò ní ṣubú lọ́tìrì nínú hadith Ànábì láti subhanallah ìjọ ti èsì ó dàbí tó dé níbi ọ̀rọ̀ àlùwàlá tó dé alẹ́tàlọ́ aláyẹ̀ kọ̀ọ̀kan alẹ́tàlọ́ aláméjì méjì alẹ́tàlọ́ alámẹ́ta sọ́wọ́ mayú sọ́wọ́ àánú Kùránì yẹn alẹ́tàlọ́ aláyẹ̀ kan ní mo ló wà mẹ́ bó ṣe kàn bí ó ṣe kàn áhùn lásán ní alẹ́tàlọ́ aláyẹ̀ kan mú wá mẹ́kàrí alẹ́tàlọ́ aláméjì méjì alẹ́tàlọ́ alámẹ́ta nínú hadith ló wà àgbọ̀mọ̀ sọ fún ọgbà ní sọ̀rọ̀ ọgbà ní sí tó yẹ èsì òun ló hadith Ibn Abbas ó wà ní kòkó 157 وما يي على يقوكن قال ألا أخبركم بوضوء رسول الله صلى الله عليه وسلم جاء فين ربان الدين صلى الله عليه وسلم فدعا بماء
ó wá ní kan bómi wá ọ̀tàwọ́gbọ̀ marratan ó wá sọ̀rọ̀ alẹ́ ìkọ̀kan ṣé wàá mọ̀ yìí ṣé wà ní Kùránì nínú mẹ́rin tó mú wáyé mo ló ti mẹ́sẹ̀ pé ẹ̀mí ìlú láti ọkàn sí bá mẹ́rin ní ìdórí ní mẹ́rin tó kà yẹn ǹjẹ́ èsì ó tún á ní o tó gbọ́ mi ọ lè tàlọ́ alákan apá kan lẹ́ẹ̀mejì kọ̀ọ̀sì kan lẹ́ẹ̀kan kọ̀ọ̀sì kan lẹ́ẹ̀mẹ́ta subhanallah èmi gbọ́ mo sọ bẹ́ẹ̀ حديث عبد الله بن زيد رضي الله عنه أن الرسول صلى الله عليه وسلم توضأ النبي صلى الله عليه وسلم فغسل وجهه ثلاثة هو وجوده هو وجوده متى وغسل يده مرتين هو فوز ولا مش سجينس ومسح برأسه مرة ودون يريبقى يولي فان وجوده صلى الله عليه وسلم gbọ́dọ̀ fáwọn lẹ́ẹ̀mejì gbọ́dọ̀ fáwọn lẹ́ẹ̀mẹ́ta gbọ́dọ̀ fáwọn àmọ́ yòókù wọ́n lè ṣe kan lọ́kan wọ́n ṣe kan méjì wọ́n ṣe kan mẹ́ta wọ́n lè ṣe ní mẹ́ta wọ́n lè ṣe ní méjì wọ́n lè ṣe ní ẹ̀wọ̀n níbo lè yíwọ̀n ànùkú bá ní máa ẹ̀kọ́ ìdọ̀kẹ́ níbo lọ. wọ́n sì ṣe ààrẹ ọmọ yìí lálùwàlá ó ti dá mi lójú sí pé ọ̀tún nírun pẹ̀lú ọkàn kírun kí ọkàn fẹ́ríkà ọkàn tẹ́tẹ́tẹ́sì kí subhanallah ọkàn ló fẹ́rẹ̀ kejì ẹjá tó pọ̀ lílé yìí náà torí pé àwọn àlùwàlá ọ̀tẹ̀ màlúwàlá ṣe káì àdúpẹ́ ìjọ ṣe ní sí àdíṣì dọ̀ ìtù ló wà fún gbogbo àpárílẹ̀ méjì àpárílẹ̀ mẹ́ta yẹn àzíkò táàtì lẹ́yìn àlùwàlá òtún ló wà ní sọ́yìn Muslim 234 àdíṣì Umar إنما قال أشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله أذكار تẹ́tẹ̀ nípa ẹ̀yọ́ máa tẹ́ntẹ̀lé ọ̀lọ́kálọ̀ àlámbòmí ẹlọ́kálọ̀ àlámbòmí eléyìí ò máa mẹ́rin sàrọ̀ láwò ẹlọ́kọ̀ ń bòmí ìyó ti ń sì ọ̀kan tó wá nìjí tó fi kún fọ́ tọrọ ara látọ̀ọ̀tọ̀ náà ló yẹ kéèmí okó yíwá o àwọn pọ̀ lára rẹ bá àmì kàbí ẹyẹjú èyí tó mú àwọn ọ̀gbìn pọ̀ náà ọ̀yà àdìsí yá padà tí ibi lọ́ba ti lọ kọ́ akẹ́kọ̀ọ́ tó bá gbọ́ ọ̀fẹ́ kọ́ lọ́dọ̀ wa kọ́ lọ màbọ́ ti lọ kẹ́kọ̀ọ́ torí ní ti ọ̀màlù aláṣẹ eléyìí wá ní ìsìn ọ̀gá tó nì àìníṣẹ́ àbí òrẹ́rà kan bẹ tí wọ́n máa ń lò àbúdá ló mú wá ní 101 gbogbo mọ́jà náà mú wá ní 99 so hadith yẹn àwọn èèyàn máa ń lò wọ́n máa fi ń ṣe kí ni wọ́n láwọn ṣe bísmìláì tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ àlọ́lá bísmìláì wọ́n ṣe bísmìláì kò lẹ́rìí kankan jọ kò lẹ́rìí ní ọgbọ́dọ̀ ṣe ní oníṣe bísmìláì kankan ọkàn gbági sọ ọgbẹ́ àdétọ́wé ìsọ̀rọ̀lá ọgbẹ́ ẹnu tọ́wé ìsọ̀rọ̀lá tóbi tọ́wé ìsọ̀rọ̀lá wọ́n sì gbé kalẹ̀ bá ti gbé kalẹ̀ bẹ́ẹ̀ ọ̀padà àníyàn yẹn ní nẹ́bíńdà wọ́n sì bẹ̀rẹ̀ àlọ́lá rẹ̀ à ń ṣe bísmìláì kankan kò lẹ́rìí àdíìsì tí wọ́n gbára dé yìí ìjọ ti ẹni sí Yakubu bin Salama wà ń bẹ̀ majhulul hal kí náà tẹ̀lé pé majhulul hal kò mọ́ dágbé majhulul hal wallahi káì wà akbar bàbá rẹ̀ majhulul náà lòun náà kò mọ́ ẹ̀yìn èmi sára ẹ̀kún ọjọ́ àti yẹn so kí ẹni báyìí bá ti wà ń bẹ hadisi so a lè lò kọ́lá kọ̀kọ́ sọ pé la yurafu lahu sama'an min abi àwọn ògbọ́ pé gbọ́rọ̀ lọ́dọ̀ wáyé kò gbọ́rọ̀ lọ́dọ̀ bàbá ẹ̀ ọmọ gbọ́rọ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ ọ̀rọ̀ lẹ́sẹ̀lẹ̀ ní ìmáàmù Ahmadu sọ pé la ahlamu bi tasmiya hadithan thabitan òun láti kan tó lálàáfíà nǹkan kì í sun yàrá wájú fẹ́ràn lọ́la tí ọmọ yìí sọ ọmọ àti ẹ̀mọ̀ bọ́ ń dà ní ẹ̀gẹ̀rẹ̀ tó rọ̀ àníyàn yìí ò sí níbi mẹ́rẹ̀ẹ̀rin tó kánú àyà Kùránì àdúrà àwọn ìyẹ̀wò nílé yìí sí kò sí níbi mẹ́rẹ̀ẹ̀rin tó kánú tó ò nídà ní ẹ̀kọ́ tó bẹ̀rẹ̀ lọ́la ní àdúrà wò ọ̀dà àníyàn tí o fẹ́ bẹ̀rẹ̀ yẹn tó fi bẹ̀rẹ̀ tó fẹ́ sọ̀rọ̀ láyẹn níbo ló wà ní Kùránì tó mú akárí. ọmọ yìí ọ̀rẹ́ sá lù àlá onírun sá àlùyé yìí mú ẹ ti rí bá ní sí àwọn kankan tó ń bẹ táwọn èèyàn kan tó máa ń ṣe tó yẹ pé òun tiẹ̀ kò tẹ̀ tó ní kò ní bàtàn pẹ̀lú táwì ọ̀dà ajá kí ló dé tó fi jẹ́ sí pé Allah subhanahu wa ta'ala sọ ní Kùránì ó ní أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الآية التي اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا òun ti pé ẹ̀sìn fún yín lẹ́sìn òun sì lè parí ìdára ilé lérí òun wá yọ́nú ìsìláàmù fún yín lẹ́sìn ọ̀dà mo wá fẹ́ sọ fún ọ láti ìgbà táwọn ẹgbẹ́ Muhammad ti gbé ìdìbò níjó ló fi báìbù ṣe ló fi chéǹjì àwọn èèyàn àdúrà àwọn tó gba ìsìláàmù lọ́dọ̀ rẹ̀ subhanallah àti dúró àwọn tó yẹ pé wọ́n wà nù mùsùlùmí tó ti dẹ́lẹ́bọ tó tún chéǹjì
ìyẹn tó pé ọ̀pọ̀ òyí ọ owó ọmọ ẹgbẹ́ tí a bá fẹ́ pé ẹ̀sìn Islam ìyẹn tí ẹ máa ń pè Islam sílẹ̀ Islam èdè ìṣiríṣi ni ìwọ náà wà ní àwọn tá a tó pè sínú Islam òyí ọ ìjọ jẹ́ èsì ìwé kan ṣe kírísítẹ́nì nípìnlẹ̀ mi bẹ́ẹ̀ tẹ ẹlẹ́bọ ni wọ́n náà dé ká tó pè sínú Islam pé wo Islam nǹkan tó ń wí nìyí kí láwa fi pè ọ́ Kitabu wa Sunnah nǹkan tó ń pè ní Islam ṣe gbogbo àwọn tí ànẹ́bí wa pè sí Islam àti kírísítẹ́nì ni o àti júù ni o àti àwọn ẹlẹ́bọ tó ti di ẹlẹ́bọ ni o gbogbo wọn yẹn sọ fún mi níbo ló ti fi báíbù pè wọ́n sínú Islam èyí tó tún jẹ́ òrìjìnà tó jẹ́ ìjì tó jẹ́ òrìjìnà ìjì tó jẹ́ òrìjìnà kí èsì èyí tó yí tá ti yí padà yìí o èyí tó jẹ́ òrìjìnà níbo náà ti níbi alábìlì pè wọ́n sínú Islam. Àlọ́ ń ṣe léde ọkàn ń ṣe ẹsẹsáìtì káàkiri kàn fúnra rẹ̀ wàhálà tó yẹ kó palẹ̀ gbogbo àwọn agolo rẹ̀ má kọ́lọ́kọ́lọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn subhanallah sókè ẹ̀sìn. So nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ gbàgbọ́ táwa gbàgbọ́ torí pọ́ bẹ́ẹ̀ tún sì wá gbọ́ Kùránì wà ń bẹ̀ àwòrán tó wà ń bẹ̀ àwa gba Ìnjílì àgbọ́ kékeré tẹ̀ ń fi ń ṣe dìbẹ́tì lára ara yẹn àwọn ògbà yóò gbọ́ o ẹni tó bá ti gbà yóò gbọ́ kàn gba péèkì gbọ́ ni yóò ṣe é sì àmọ́ ọ̀gbọ́dọ̀ má gba Ìnjílì tá a sọ fáànẹ́bí tá a sọ kalẹ̀ fáànẹ́bí Ìsá alayhi salatu wassalam ọ̀gbọ́dọ̀ má gbàgbọ́ bọ́ọ̀ tó gbọ́dọ̀ má gba àwòrán tá a sọ kalẹ̀ fáànẹ́bí Ìsá ọ̀gbọ́dọ̀ má gbàgbọ́ Zabur ọ̀dàrú ọ̀gbọ̀rọ̀ wọ́n gbàgbọ́ èyí tí a sọ̀kalẹ̀ mọ́ ń sọ o àwọn súùpù kan fi ránṣẹ́ tí a tẹ́ ń sọ̀kalẹ̀ fún ànábì Ibrahim alayhi salatu wassalam àtànẹ́bì Musa alayhi salatu wassalam ọgbà ìkọ́dọ̀ Allah ló ti wá èyí tí léyìn ti yí padà mọ́ sọ o gbogbo èyí tí yí padà ikọ́ lè ní sọ o ọ̀gbọ̀rọ̀ gbà ẹgbọ́ rárá ìtí ìwà lè gbàgbọ́ òun lọ wá há sí gbogbo agbáàgbé kò wá jẹ́ kó o mọ bá ti sàlọ́lá o mọ bọ́ ti sàlọ́lá o mọ bọ́ ti sàlọ́lá o mọ kí náà wá ń pèpè kí náà ń pèsè kí náà ń pè àwọn èèyàn sí ṣé ó lẹ́tọ̀ọ́ láti lọ pé kọ́ ọmọ ìwé yẹn pè yẹn kí lè rí ẹ̀mí nípa ìwé yẹn pè yẹn pé òun náà ní sísìn gbogbo ń tá wí ní ti báyìí o gbogbo ẹ̀ ni ó ti yí yàtọ̀ sí Quran aláàsọ Quran tọ Quran tó wá sọ yìí ní ti ń ṣe o máa ká o máa há o máa kẹ́kẹ́ ń bẹ̀ o máa túmọ̀ rẹ̀ o máa tán lò sí ọtún ayá hadith tó tún ayé pé ó hẹ́ẹ̀kù rẹ̀ láti fi kọ́ fi ṣàlàyé òun ní sísì gbogbo àwọn hadith mú wá láti máa lò ara wá ṣe ní ìsìnkú mọ́ kò sì ní gbà ẹlẹ́kùnkò ìyẹn tí ń sàlọ̀ aláwọ̀ ìwọ́n tó fẹ́ wẹ̀yẹ̀ sí Islam táwọn ní ó yá ẹ̀kọ́ lálùwàlá ìwọ́ òwò olè ní àlùwàlá kọ́ yẹn ní sí ìwọ́n tó lálùwàlá kọ́ yẹn ní ẹ̀ lọ́kọ́ yẹn ní ìrún ní ó yẹ ìsàlàyé ìrún náà gágbọ́ tó pé àlùwàlá tó ṣe yìí ṣe òní ṣe ó sì lè tààrọ̀ alùbọ̀ ṣe ṣe yìí kó nírun wá wà tíjọ́ tó ti ń pọn tó ti ń bẹ láyé láti gbé tó ti ń kiri kì yìí kó á jẹ́ pé kò sínú kan tí àwọn àgbà lọ́dọ̀ rẹ̀ ọ̀sùn náà ṣe ẹ̀sùn náà ń pè àwọn èèyàn sínú kínú àwọn tó ń pè yín náà ní ṣe fún subhanallah bó lọ sí kọ́ wọn lálùwàlá ni wọ́n sọ fún ẹ̀yìn lọ́wọ́lá lọ ṣe tì yín sí àlùwàlá ti ṣe tí ọ̀sán àlùwàlá tí o ò máa tẹ́tẹ̀ lálùwàlá a'udhu billah àlùwàlá tí mi ń ṣe fún yín o èmi ń ṣe ní ṣọ́ọ̀ṣì kan yín sí mẹ́fàdà kọ́ yín ní àlùwàlá insha Allah ní àyè yín náà tó pé bá ti àmọ́ pé àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa lọ láti lóṣèlú tó eléyìí ní ti kò máa lọ láti lóṣèlú èmi kàn á sọ àwọn nùkọ́ọ̀tì tó wà ń bẹ̀ fún ẹni lóṣèlú bọ́ọ̀sì ti àlọ́lá máa ń kó ẹ lóṣèlú àti rí báyìí ní tó ẹni tí ò máa lọ láti sórí ìpìlẹ̀ sí mẹ́sì Islam ẹ dákun ẹkún lé sí rẹ̀ kí ni yóò máa bẹ̀rẹ̀ sí kí ni wọ́n fẹ́ síbẹ̀ èyí àdìsí ò mọ́ èyí ayàkùnrin nìyẹn ò mọ́ kí ni problem rẹ̀ tọwá lọ pé ìdínú Islam tó ń gbélé ìbọn àwọn kan tí mi kà fún ọ̀rọ̀ yìí o kọ́ lọ wúyé tí lè ní sọ fún wa tọ́ bá tún ti yá tí bá tún rí bọ́ ṣàrọ̀ àìrè èdè báyìí ṣùgbọ́n àlàyé lọ́gbọ́n sí náà sọ pé ilé ìgbógun ṣe láàyè fún ọ̀rẹ́ wọ́n ṣe kì á mú tó jà fún ẹ̀yìn yẹn tọ́ bá tún wá ń ṣe àlọ́ aláyẹ lẹ́yìn bọ́ ṣe kà á tẹ́lẹ̀ yẹn lẹ́yìn ìgbà tó ṣàlàyé fún ọ ní ní àlọ́lá ò sì ní ní o ọ̀láì ò ní ní àlọ́lá ò ní ní o lẹ́yìn àlàyé tí mo ṣe fún ẹni o wọ́n ti sọ̀rọ̀ láti mọ́tò àmì èyí tó ń ṣe pọ̀ntọ́ ní àyà mẹ́rin náà ní ó lò àyà tí oró ní kìtẹ́ mẹ́rin tó dápọ̀ rárá o kò rí bẹ́ẹ̀ rárá kò rí bẹ́ẹ̀ ó tẹ̀ ẹ̀já ọmọ pépé tí àníyàn lè ṣe fọ́nrúdò ní kìí ṣe rúkùnù ní tọ́wọ́n gbọ́dọ̀ àníyàn wà nù àyà mẹ́rin ní kẹmẹ́lẹ̀ tó ka ẹ ọkà ọwọ́ ọkà ẹsẹ̀ ọkà erí ìwé tí ó yẹ sí ọ̀sẹ̀ kojú níbo ló wá wà eré ẹ̀ tí ń sálọ̀ lánàá wọ́n ti ká àwọn ọmọ ẹ̀rẹ́ tó ń kó kí náà àwọn tó ń kó jẹ táwọn ibi tí àlọ́yà tó kọ́ náà nù sí àwọn àwà pọ̀
ọ̀ ń kó wọn lọ sí ibi inú náà ni tó bá kú lórí nǹkan tó ń pè wọ́n sí tó pé ìwọ gan fún ara rẹ ẹlẹ́bọ ni àwọn èèyàn lẹ́lẹ́bọ tó pé yẹn pé alẹ́lẹ́bọ kò bá sáré òun àwọn èèyàn bẹ́ẹ̀ àmọ́ ń gbàdé mi ó pè ọlẹ́lẹ́bọ nísìn mo sọ májẹ̀mú fẹ́ pé nǹkan fi jẹ́ lẹ́bọ mo sọ fún ẹ ìgbó ti ẹni sì wọ́n wá sọ nǹkan tẹ̀mí fi jẹ́ lẹ́bọ fún mi ó tẹ́ kátọ́kàn fún mi ní pé nǹkan tó fi jẹ́ lẹ́bọ ni ó jẹ́ àmọ́ ẹlẹ́bọ ni àwọn afáwà kan tọ́ọ̀tù ó náà kó sí ọkàn tó kó sí kọ̀ òrìjìnì torí pé ìtọ́jú ń pè ní kàwọ́rí tó ọ̀bá mọ̀ ní tó sàlàyé ẹ̀fọ́ ìlú ti ń sìn àwọn tí ẹni tí ń pe ẹlẹ́ṣẹ̀ ní kèfèrí àbẹ́ ẹni tí ò kó sí kankan tẹ́ ń pè wọ́n kèfèrí òun náà pè ní kàwọ́rí méjì àtẹni tó ń jáde lórí aláṣẹ tó jẹ́ mùsùlùmí kò bá jẹ́ pé ń kó sí ẹ̀ṣẹ̀ ń kó sí ẹ̀ṣẹ̀ bíi ṣìnà bíi ọtí mímu ń mutí ń kó jẹ ń jalè gbogbo ẹni tí máa wá ń ṣe irú ìgbà wọn àbí ń ṣòfófó àbí ń parọ́ ẹ̀ṣẹ̀ ní o gẹ̀ẹ́sì rẹ̀ sì lágbára lọ́dọ̀ ọ̀gbọ́n náà o bí ó ti rí nìsín láàrí pé mo ṣàlàyé fún wa ní àyè rí wípé inú nǹkan tí aláwọ̀ fi ti bí ń ṣe àjẹ wá bá ṣe wà yìí ẹ̀ṣẹ̀ náà bẹ́ẹ̀ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí àtúnṣe ó wà bẹ́ẹ̀ tọ̀ ẹ̀bọ náà bẹ́ẹ̀ níjà náà bẹ́ẹ̀ ó dáadáa yóò àjẹ́ kí n lè ṣàlàyé kí n náà ń pè ní kọ̀wárìj kí n náà ń pè ní ìrìyún láti ṣàlàyé tí yé iná àti yé àwọn tó yé àmọ́ àwọn tí ò yé ń jẹ́ bànújẹ́ fún àwọn àrùn tí ìwọ jáde Mádínà ń tiẹ̀ ìwọ ní òrì yìí kọ́ tó máa ma kọ̀wárìj ní ọdún tó lò ní Mádínà kọ́ máa mọ̀ sẹ́ni kan ti tààrí ìbò kọ̀wárìj ọ̀ wá tó mọ̀ Allahu Akbar lágbo tó lò ní Mádínà ọwọ́ ayé àwọn ayé ìlú bọ̀dá rẹ̀ ní gbogbo títà mọ́ bọ̀dá rẹ̀ kọ́ wà bọ̀dá ẹ̀ síbì kan tó bá lẹ́kọ̀ọ́ tó ń lẹ́sìn dáadáa nítorí mo lè gbọ́ sí pé ọmọ ìyá la jẹ́ mẹ́sì àwọn èmi ò kàn tó rà nílé yìí mo náà ti kàn náà àwọn àbúrò mi mo mọ̀ wọ́n ni mo yé wọn ní ẹgbẹ́ bọ̀dá rẹ̀ ọ̀yà wà bọ̀dá ẹ̀ lọ́bù mi tó ń lè sọ kàwárìjì sọ fáwọn èèyàn pé ìdáǹgbò ní kàwárìjì mi tó bá wá mọ̀ já kọ́ tàbá wá kọ́ ẹ wá sọ̀ lórí ẹ̀ so dáńgbò ní kàwárìjì mi tó dára ẹ̀kọ́ yé o kò mọ̀ kàwárìjì Allahu Akbar ó ṣe máa tà ní Mádínà Allahu Akbar ayé wọn yìí ẹ̀kan lọ jẹ́ adìẹ ní Mádínà ni ẹlọ wá jẹ àtàwọn adìẹ kìíní ìlẹ́kàn kìrìkì kan mọ́ ọmọ kàwárìjì tààrí ìtìlẹ́ pé àwọn ọmọ alẹ́kọ̀ọ́kọ́ lọ́dọ̀ wà ní ìtìdáyé wọ́n máa ti ń jẹ́ kàwárìjì subhanallah ìwọ́n wá jáde máa tà ní Mádínà ọmọ tó pè ní kàwárìjì subhanallah òun náà pè ní kàwárìjì ní o ká máa dẹ sígbọ́ sì máa kọ́lẹ̀ kọ̀sọ̀ ogun tí àtàrà bọ̀ wọ́n rí pé náà síbẹ̀ náà nìyẹn ẹni tó ń jáde lórí aláṣẹ ìlú kàwárìjì tó ń jáde lórí aláṣẹ ìlú pé mùsùlùmí ni kòkó sí ẹ̀ṣẹ̀ àkókò bọ̀ kòkó sí bídà lóòótọ́ ó sì jẹ́ sí tó jẹ́ mùsùlùmí bí wọ́n ń ṣe ń jalè ń jí owó ìlú ń kówó jẹ ń mutí sóde ń parọ́ gbogbo àwọn àwọn yìí ẹ̀ṣẹ̀ ni kí wọ́n ń kó síbẹ̀ tó bá yẹ pé gbẹ́rù tí ń ṣe ń sá ń kó síbẹ̀ náà ni ìjó ti ń sìn lẹ́sẹ̀ náà ní jẹ́ gbọ́dọ̀ jáde lé lérí àdìsí wà fún ìjọ jẹ́ǹsì àdìsí ọ̀bádà bọ̀nsọ́ọ̀nù wà fún wà náà sùn ọ̀dà àti muslim báyàna Rasulullah sallallahu alaihi wasallam alásàmù ìwà tọ́à tó bá ti lọ wúrà yẹn àdìsí nígbà tí ń kà lọ ó ní wà Allah nunazi ala amra ahla ká má bẹni tó wà ní kóòtù yẹn tó wà nípò tó jẹ́ eléyìí yẹn ká má bá a fà á illa an nara kufran bawa إلا أن نرى كفرا بواها عندنا فيه من الله الرحمن في توقف كفر هنا شيئا ألا تيواجه كيلي لوني توقف كفر àwọn ẹlẹ́ṣẹ̀ ní ó kó sí ìjọ jẹ́ǹsì àgbọ̀dọ̀ jáde lé lérí ẹni tó bá wá jáde lé lérí òní òun náà ń pè ní ọ̀rìjì àwọn orú wọn táwọn jọ kóra wọn jọ yẹn náà ń pè ní kọ̀wárìjì sọ́bọ́ àdìsí ní fún ọmọ ìyẹn wà tó ń sọ sábàbù fún ẹ tí ó fi ṣẹlẹ̀ bẹ́yẹn fún ẹ kọ́ ọba àmọ́ sáńpẹ̀ ní kàwárì kẹsì wọ́n sáńpẹ̀ ní kàwárì sáńpẹ̀ ní tẹ̀kìrìyún ìwọ àti tàrùmíyà yẹn máa àkídà súnà máa tẹ̀kìrìyún máa kàwárì tó nílé kápọ́ àlọ́ wò náà so kí ẹ bá wá wo àdìsí ń sìn ká lọ wo àdìsí kàwárì ó gbọ́ yé níbẹ̀ sáńpẹ̀ ní kàwárì òun náà ni pé àwọn tí ń jáde lórí aláṣẹ òun náà pè bẹ́ẹ̀ ní
Ṣé gbogbo àwọn tó ń bá lò tẹ́jọ́ ń ṣe débi wo wọn kọ̀wálì jù ní wọn gbọ́ àwọn oúnjẹ lórí aláṣẹ kí ló dé sọ̀tọ̀ lórí wọn subhanallah kí ló sọ̀tọ̀ lórí àwọn kọ̀wálì tẹ́ǹtẹ́ ń bára yín lò kí ló kọ̀wálì jù ní wọn kí ló sọ̀tọ̀ lórí ọ̀rọ̀ adáká lọ wo hadith yìí ní 1064 ọlọ́wọ́ ló kìtàbù zakat òun ni ó yóò yí ọ̀dà dánísì hadith kọ̀wálì òun náà ó Abu Sa'id al-Khudri ó láwọn jòkó lọ́dà rẹ̀ wọ́n lọ́dà nẹ́bí ó ní wọ́n ń pín àwọn kẹta tó ń mú àwọn olóògbé ń pín gbà kí ń pín àtàhù Zul-Khuwaysira wá bá nẹ́bí ọkùnrin kan tán pè ní Khuwaysira orúkọ ẹ̀ ní o ìwé tí ó dárúkọ ẹ̀ ọ̀rọ̀ rajulun min bani Tamim faqala ya Rasulullah ó wá ní ìrẹ́ òjíṣẹ́ Allah i'dil ṣe dédé qala Rasulullah sallallahu alaihi wasallam waylaka wa man ya'dil in lam a'dil wa man ya'dilu in lam a'dil ó ní ẹgbẹ́ tálẹ́ni tí ó ṣe dédé tí mo bá ṣe dédé ọ̀lẹ̀ khibtu wa khasirtu in lam a'dil ànábì ní òun ti ṣòfò tí mo bá ṣe dédé sọ́tìrì ń tẹ́ni ní jésù ànábì Muhammad sallallahu alaihi wasallam kìí ṣẹlẹ́ṣẹ̀ kòkó ṣẹ̀ṣẹ̀ kòkó síbídíà kòkó tẹ́bọ̀ subhanallah ẹni yìí wá takò ní gbangba àmírù sí ànábì àmírù àní ànábì kìí ìyẹn wá takò bẹ́ẹ̀ wá takò ṣùgbọ́n tó sì takò báwọn ló ti rí sí kí ni Umar radiyallahu anhu sọ́lọ̀ tó wá wílẹ̀ Umar wá ní kọ́lá Umar mọ̀kàtọ́ ya Rasulullah ìdánlí fihi adúrú olùkọ́bù yọ̀ọ̀dá fún mi kí n bẹ́ẹ̀ lé ìlérí kí n bẹ́ẹ̀ níbi ìwáyà mi adúrú wa hadha al-munafiq kí n bẹ́ẹ̀ munafiq kí ìlérí ó pè kéfèé tó kéé tó nìkan kọ́lá ní ìwáyà ní Khalid bin Walid wà ń bẹ́ẹ̀ tó náà sọ pé yọ̀ọ̀dá fún mi pé kí n bẹ́ẹ̀ lérí ṣùgbọ́n bàbá lọ wo fẹ́ tó ń sọ ilé àìníṣì á wà á rí pé Umaru jẹ́ ọwọ́ àwọn ó gbọ́ yé sí pé nǹkan tí ẹni yẹn ṣe kúfùrù mi ó ní ká wá kọ́ gbogbo àwọn tàbí lẹ́gbọ́ yí bẹ́ẹ̀ pé nǹkan tó ṣe yẹn kúfùrù mi ìjọ ṣe níṣì Ànábì sallallahu alaihi wasallam náà sì takò pé kí lórí tọ́ ọpẹ nìyẹn ní kèfèrí tó bá gbé ká máa pe ẹni tó jẹ́ mùsùlùmí nípìnlẹ̀ tẹ́lẹ̀ ní kèfèrí tó wá di kó ṣe nǹkan tó jẹ́ ẹbọ tó gbé jáde àbó ṣe nǹkan bídà tó gbé jáde tó bá yẹ kó ká pè ní kèfèrí ní máa ń jẹ́ tẹ̀kiri ní ń jẹ́ ọ̀rìjì ni kí ló dé tà nẹ́tò sọ fún mọ́rù bẹ́ẹ̀ yẹn pé ọmọ ọ̀rìjì yẹn o kò sọ bẹ́ẹ̀ tó lé dáhùn tàbí ikú náà sọ pé mọ́rù èyí tó ṣe yìí ọwárìjì ni tẹ̀kiri yóò ní kí ló dé sọ bẹ́ẹ̀ ìjẹ́ di èyí so kò sí ọ̀kan náà nígbà tí Abdullahi ibn Abbas náà ń bẹ́ ń sọ ẹ̀ Muslim nígbà tí ló fà àdìkàlíyà tó sọ pé sọ́sọ́ fún pé lọ́fà àbìkàlíyà ó sọ pé gbára fọ́ mú àlẹ́bí Musa alayhi salam èyí tánà sí kọ́dẹ̀rù nígbà yẹn wípé kìí ṣe Musa tí ẹran kìí ṣe àlẹ́bí Musa gẹ̀gẹ́ wípé Musa mi ní ẹnu tó fọ́nù bá wàlá àbíláàbílà bá tẹ̀lé kádàbà àdúgbòlá sọ túmọ̀ rẹ̀ báwọn èèyàn ọ̀tá Allah ti parọ́ ó pè ní ọ̀tá Allah kí ló ń pè ní ọ̀tá Allah ibi kékeré ni kí ló ń dáhùn sáájú sọ pé áza tẹ̀kìrì áza kọ̀ọ̀rìjì ká pé yẹn ń kéferì tí wọ́n jẹ́ ń bá pé lára rẹ̀ tó ti yẹn sùn náà lòun òun ò ní kò ní àbúkà fúfú lè bídíà lè nígbàlè àwọn mìíràn hajj òsì lédè èdè tẹ gbé wá tí ò ní fáwọn tí ò tẹ lẹ́rìí kẹta ní kùtà wọ̀ sínú. tó àmọ́ akẹ́yìn dáńpẹ́ nípa ọ̀rìjì òun ẹ̀ ní kàfọ́ yìí tó ẹni jáde ni ìgbà tó sì jáde àlejò wa ni má pa ó tẹ̀ sọ yìí tó fi wọ́n pa ó ní bá inna lahu ashaban yaqiru ahadukum salatahu ma salatihi ọ̀hẹ́ ìkírun náà ìgbàwẹ̀ ẹni ìṣe òun náà ṣe ń wẹ̀ so èsì òun náà sì fẹ́ pa nítorí pé kó sùúrù ó kó síbi díà ló jẹ́ èsì tó ara ọ̀rọ̀ nira kó má ti pa àwọn kan bẹ náà tó yẹ kó má tẹ̀lé ká ń bọ̀ wá òun ò ní sí láyé wọn ni wọ́n bá sì wà láyé wọ́n pa wọn pa ni àmọ́ wọ́n ń kírun wọ́n ń gbàwẹ̀ kódà àwẹ̀ wọn kò sí retí bẹ́ẹ̀ ni ìran wọn ní yàtọ̀ àwọn ọ̀rẹ́ Quran wọ́n tún ka Quran ó wá ń jẹ amúrúkúnà nínú Islam wọ́n jáde kó ní Islam kama yamruku Islam náà rọ̀ níyà gẹ́gẹ́ bí ọkọ̀ tábà àti tábà ní máa jáde kó ní kàkàmá wọ́n kíná kó sí bídíà kí ni bídíà kan kó sí òun náà ni ó wọ́n jáde lórí aláṣẹ tó jẹ́ mùsùlùmí tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ wà jẹ́ ẹlẹ́ṣẹ̀ wọ́n jáde lórí ẹ̀ méje nìsí òun ni ó tó hàn dáadáa o méje nìsí ó fi hàn pé ìyẹn jálá àkọ́kọ́ níbẹ̀ nígbà tó wá yá tó wá di àsìkò ìjáde tí ẹni yìí jáde lórí ànẹ́bí nìsí ìbílẹ̀ kọ́ọ̀lì ni pẹ̀lú gbólóhùn lè jáde kò pa ànẹ́bí kò pa àmọ́ pẹ̀lú ọ̀rọ̀ lè jáde ìjọ jẹ nìsí
so ẹni tó bá jáde lórí eléré ìlú náà bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹni ẹ̀rọ eléré ìlú ń jẹ́ lẹ́sẹ̀ òun náà máa ń pè ní kọ̀wárìjì. tó ẹ̀ẹ́kejì òun ni pé tó ń pe ẹlẹ́sẹ̀ ní kébèrè ni àníwá Muhammad sallallahu alaihi wasallam ẹni yìí sì sì ó kún kébèrè náà ni because kí ni ní tọ́jọ́ pé kò ṣe dédé kí ló dé ìjọ jésì àgbà tó wá di àtún àìlè ọjọ́ ọlọ́run tó dé wọ́n bá jáde ní gúrùpù bẹ́yẹn gbàdá jáde ní gúrùpù àwọn òtún wá fi ẹnu nìkan sọ ohun jáde lórí àìlè ètè kèfèrí kìí tó ń bí díà kìí tẹ́lẹ́ṣẹ̀ gan òkú sí kẹ̀kẹ́ wọ́n sì jáde lé lérí ṣe iṣẹ́ àwọn Khawarij nìyẹn. wọ́n sì ń bẹ tí wọ́n pọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ wà nù wọn àwọn tó ń jẹ́ àwòrán àjò rẹ̀ ó wà nù wọn. kí ló rí tọ̀ǹtà àwọn èèyàn sọ yìí pé àwọn Khawarij ni wọn nínú nǹkan tó kó sínú àwọn náà tó wá kó sí bèrè fẹ́ẹ̀lì àwọn ṣe pẹ̀lú iṣẹ́ ni a ní pẹ̀lú àwọn tàbí wọ́n ti pàálà fẹ́ẹ́ bí sáà nẹ́bì gan ti sàtọ́lẹ̀ tó tí wọ́n bá ti ń jáde nínú wọn bá ti ń jáde ibi fẹ́ pa wọ́n ò ní ipa ìnà ti kọ̀sílẹ̀ ìlú àjọ tó ní ládàá ń bẹ́ẹ̀ tẹ̀ bá pa wọ́n fẹ́ẹ́ bá pa wọ́n lọ́dọ̀ ọ̀gbọ́n tábàkà níjọba ni wàláì gbogbo àwọn tó ń ṣe Khawarij tó kó sí Khawarij yẹn ìwọ náà fà kí ẹ ṣe Khawarij yẹn ti ń gbé ẹsẹ̀ tí ń gbé níbi díà ń gbé lẹ́lẹ́kẹ̀kẹ̀rí kéèjì Khawarij lẹ́ni tí ń pe ẹlẹ́gbọ́n ní kèfèrí kéèjì Khawarij lẹ́ni kèfèrí ní kèfèrí tí mẹ́jọ bá ti pé lára rẹ̀ ọ̀rọ̀ jágun ló sọ ayé tí ò ní túmọ̀ kò Khawarij ní tó jáde lẹ́nu aláṣẹ tí aláṣẹ bá wá jẹ́ kèfèrí gan tọ́ ẹ̀ lágbára láti jáde lé lérí ẹ̀ tí wọ́n jáde lé lérí tó nítorí ńlá àǹtárọ̀ nínú kúfù àbọ̀wà lóòótọ́ sọ bẹ́ẹ̀ tó lè bá rí kúfù lára wọn tẹ́lẹ̀ bá tún lágbára ẹ̀ tó rọ̀ ṣe é ní òlọ́wọ́ ní táwa jáde lórí aláṣẹ mo wá kárí ọdún nígbà náà tẹ̀kiri ni mí yóò jáde lórí aláṣẹ ní tèmi ìjọ ti ẹ̀yìn sí mo mọ̀ nǹkan tí mo ń ṣe bó ara jẹ́ pé nítorí pé mo ń pe àwọn ṣéèkù rẹ àbáwọn àfá ẹ̀ àbáwọn ẹgbẹ́ ẹ̀ tí mo pè wọ́n kéèkì rí àtiwọ́ náà nítorí tó kó sí lápẹ́ torí ẹ̀rọ bá ń pè ní Khawarij ọtí ṣéèkì o mọ Khawarij ní àásùnkọ ẹ̀nìyẹn o mọ tápẹ́ bẹ́ẹ̀ ìjọ ti ẹ̀yìn sí tó problem tó ní òun nìyẹn tó ní ìgbà bá wò ní sí kí wọ́n á ti pé ìrìn kan ní Khawarij ẹ̀yà tó lọ wo ṣé o tọ́lù kò dáàn níbi ìbàyí náà wọ́n bí ń pa òun tó bí pé ẹni tó bá yẹ́ sí kóhùn ètò Khawarij tó ń dìfẹ́ di Khawarij ọ̀rùn jílò náà ni wọ́n náà sọ ti gbọ́wà ṣé o náà sọ bẹ́ẹ̀ wọ́n bí wọ́n fi ṣé o níbi táì mú tíra ìjọ ti ẹni sí ẹni tó òun ètò Khawarij bẹ́ẹ̀ tí ó kàn ń dìfẹ́ di Khawarij ni torí ń dìfẹ́ di àwọn Khawarij sọ ti bẹ́ẹ̀ báyìí pé ọ̀rùn jílò náà lọ́wọ́ ní sọ́ọ̀bà 32 23 ما الموقف مما يثني على الخوارج ويدافع عنهم ويسوهم بالمصلحين أو يسكت عن بدعهم وتكفيرهم كان الموقف دعوة الأنتين يا خوارج تندي فين ديوان تيوان تبين يعني لو أنا يوم تبين كبيري أبين داكن بعدي ديوان أبين كابت متكبير داكن يفعل تجوان كل داجة الجواب الذي يدافع عن الخوارج شيء الفوزان نعبد الله إذا تبين دعوة خوارج ويروج مذهبهم كي وان تو مذهبي وان تكون خارجي مثلهم وده كي مدعي خارجي سواء تكون مدعي وحكمه حكم الخوارج يداجي الخوارج لأنه رجع بقولهم وريكو تجانو سيدلون ويعامل معاملة الخوارج أو عنده كدورة من له خوارج ويوضع منه أو الصام يراكي اجنا وما يو péyìntì tó wá lóhun ètè Khawarij ní dìfẹ́ndì àwọn Khawarij tó ṣe ṣé ò ló sọ bẹ́ẹ̀ ní àìná ó ìṣorí náà nù tó ṣe ṣé ìdùkáàdì náà sọ pé ẹni máa ń ní onídíjà náà ní òun náà kò pé wá tó wá wọ̀ ní ayé òun náà tó ra rẹ ni tó ṣe tó ṣe ìbòdá náà ni wọ́n sọ níbi ìbáyé o èmi kan tó ra tiẹ̀ náà ni wọ́n kà ní sọ fún tó ra yẹn kọ́ pẹ̀ kan lọ́wọ́ tó ra yẹn gangan tó ṣe òun sọ níbi ìbáyé wọ́n fi ṣé òun náà níbi sọ́fà ìṣòro níbi tó ra àti wọn mú lọ́wọ́ yìí الإعلام بكيفية تنسيق الإيمان في الإسلام. هوني من يدعو إلى الخروج ويقول إن الخروج عن جماعة المسلمين لا يكون بالمظاهرة وإبداء الرأي بل الخروج المحذر منه هو الخروج المصلح. ẹ̀yin pé pẹ̀lú pé káwọn èèyàn jáde lórí aláṣẹ ni wọ́n ń sọ pé ìjáde kúrò ní jàmáà mùsùlùmí kìí ṣe pé àwọn àti mùsùlùmí láàpẹ ní ọ̀rìjì wọ́n sọ bẹ́ẹ̀ ni ẹ̀ ń béèrè pé àwọn tó jáde ní ṣìṣẹ́ ń jáde káàkiri tó pé ìlú ń dàrú ìnira wà ń lò ẹ wá kóra yín ẹ wá ń kórè káàkiri títì kọ́lá bẹ́ẹ̀ sun nǹkan kan tẹ́ẹ̀kan lè lọ tẹ́lẹ̀ nǹkan lọ́wọ́ tẹ́ ń ṣe bẹ́ẹ̀ wọ́n lá ìbọn náà jọ ọ̀rìjì ni wọ́n wá lè jìlá tó ṣe bẹ́ẹ̀
tó ti sọ gbọ́ àwọn zọ̀họ́rà àwa náà láti ń ta pàǹkìlì tí gbogbo àwọn tẹ́ǹdì tẹ́ǹdì báwọn faramẹ́gbẹ́ ní tí zọ̀họ́rà ti ní alágbòsí ni wọ́n mọ̀ yìí ìgbésẹ̀ tó bá ti rí báyìí ó ní àwárí jù ní wá ó ní ọ̀nà tí káàmọ̀ sí zọ̀họ́rà ti yẹ tó bí yẹn kàn fi ráàyè ẹ̀dọ́ ọ̀pá rẹ̀ hàn ní ṣé ìgbì wà ní oníbàlẹ̀ kòró nígbà ní kò ní kòró jù lórí aláṣẹ òun náà ní bẹ́ẹ̀ bá fẹ́ pa wọn ṣé òun ní àlùjọ́wà àlẹ́ kòró ju àníwá kí o jáde lórí aláṣẹ ìran eréṣiríṣi ni àlẹ́kọ̀ọ́rọ́ ojú bèrè kàlá ìyá máa ń jáde pẹ̀lú ọ̀rọ̀ tó máa takò ní gbangba tó wá tó kó skútúrù tó yé sí tó bá lágbára láti takò ní tó bá kó skútúrù ló sọ tó wá ní kó skútúrù tó bá lágbára láti takò ní gbangba ẹnì kó sọ pé ọmọ takò àmọ́ pẹ̀lú mọ́jẹ̀mú kọ́ lágbára rẹ̀ tó ti yé sí tó ti rí bọ́ọ̀lì gbé kúrò ń bẹ́ẹ̀ tó gbẹ́ lómi síbẹ̀ tó jẹ́ kíni tó jẹ́ súnà tó ọ̀dẹ̀ ó ní fa nǹkan ẹ̀yà kóso àlẹ́kọ̀ọ́rọ́ tẹ́ni ẹ bá ń tẹ ọ̀yìn pé jáde lẹ́dà àwọn aláṣẹ ìjọ wọ̀yárìgá wòfin tí wọ́n rí rọ́gì wòfin tí wọ́n ní kòkòrò mẹ́ fàádà kòrò ó ní kọ́ kòrò jù náà lónà o wọ́n lọ́wọ́ lámú yá ní lè tìrà kọ́lá tí ò bá mú ìdàdá ní tí ó lówó fẹ́ pa wọn. báyìí wọ́n máa wọ́n rúgbà máa yẹ kúnnù hádà áfọ́rù ní àmì tìrà kọ́lá bí àbá tó ń ṣe yóò ti sọ pé kéèyàn jáde gan ó léwu ju kó gbé ìdà ikú òun fẹ́ pa wọn lọ. pàlẹ́dì yẹ́sùrù kíkọ́ àlàkọ̀wárí ẹni tí ń tan ìròrí kọ̀wálì jìdí tí ń tàn ká wàyọ̀rọ̀ gbẹ̀mù fi ní tí ń sáwọn èyí kúkúrò after min amnestina sọ̀rọ̀ àwọn olóṣèlú bá tí wọ́n pọ̀ nípa pípẹ́ mọ́tò lọ́wọ́ láti káàkiri bá àwọn tó súnmọ́ ẹ̀nẹ́ tó lọ sọ ń parẹ̀ àbí jàbátá nìkan àgbákò yìí tó lọ sọ ń parẹ̀ wọ́n sì máa tan ara yín ìgbé ti eré ti sọ ti báwọn ṣé wá ní wọ̀yà kúrò lókòrò ojú bìlẹ̀ kọ́ọ̀lù ní àìsàn bìlẹ̀ ètè kọ́ọ̀lù òun náà sì ní ìyẹn lè fi àjọkàn ìyẹn lè fi jẹ́ ọ̀rọ̀ jíga ìjọba ìdára mi àtàkìlì wìláyà tó wọlé ìran tí ó gba wàlí tó wà tí ó gbà ní wọlé ìlú ìyá tó wá jẹ́ mùsùlùmí fún àìsàn kó tọ́tẹ̀ ní o àwọn tó wá jẹ́ kúkúrú náà èsì bẹ́ẹ̀. wọ́n máa yá jìbò láwo wáyára ọ̀gbọ́gbọ́dà wò láti wọ́n tó sì rí ti àwọn aláṣẹ ìlú yẹn fàádà kúrò nìkọ́lù eléyìí ìlú náà ń pè aláṣẹ o ìyẹn jáde pẹ̀lú kọ́lù àti kọ́lù yẹn. الخروج قد يكون بالقلب والنية قد يكون بالكلام ويكون الخروج بالسلاح tó ìyẹn tó lè jáde o tó ti èsì tí ó ti jáde pẹ̀lú pé tó ń fẹ́ pa wọn ṣọ́gbọ́ wà ní àwọn kan tó ní àwájì níta fún wa níbi tíra láti lọ́dọ̀ yín ní tó ti dé àti ẹ̀gbọ́n yìí tó ń pẹ́lẹ̀ ní ìsàrùmíyà yẹn tẹ̀ òun ò kẹ́kọ̀ọ́ mi tó dá tẹ́lẹ̀ náà kí ló kọ́ Sudan lè ṣàwọn àkíkà tó kọ́ Sudan ó kàn lọ bàtà ìpèsè ìlà kan tí òun tí ò kẹ́kọ̀ọ́ sọ́lá kẹ̀kẹ́ yín kẹ́kọ̀ọ́ ń bi ọkọ̀ kẹ́kọ̀ọ́ tiẹ̀ níbi tó sọ́lá tó ti òun ní kàn ṣe ni ó ṣe é sìn àbíkọ́ ti lọ jọ́ yẹn lẹ́gbẹ́ problem tẹ̀ níyẹn tó wọ́n á bí ṣé wò pé ṣé kọ́mọ̀ sí mọ̀tò ọ̀rọ̀ láti yẹn káàkiri tó wà nínú ẹ̀sìn wọ́n fi ṣé wò náà ṣé wò bẹ́ẹ̀ tó bèbí ń sọ fún ọkọ̀ bá máa ń pè ní àwárí ìdìwọ́ lọ́mọ aláàtọ̀ kó sí o níbi sọ́pà 15 níbi tí àti nǹkan kan náà ni. هناك من يقول أنه لا يجوز إنزال حديث الخوارج على ما يخرجون اليوم بالمظاهرات ضد حاكم معين. pé kò tọ́ tí a máa lo hadith àwárí fáwọn tó bá jáde lónìí tó láwọn ṣe mùsọ̀rọ̀ kan kiri káàkiri káwọn wá ìtọ́ àwọn tó kù tọ́ tẹ́ ẹ máa lo hadith àwárí jù fún káwọn kan sọ bẹ́ẹ̀ pé kí wọ́n fi jáde lórí ẹlẹ́rìí tó wà يقول أيضا أن هناك من يصف هذه المظاهرات أنها حراك سلمي. ìgbẹ́ mùsọ̀rọ̀ táwọn ń ṣe ìrìn táwọn rìn kí táwọn wẹ́tọ̀ àwọn rìn jẹ́jẹ́ ní àwọn bàkàjẹ́ náà lórí ti é sí wala yunkiruha illa al-bid'a pé kò sẹ́nìkan tí ó takurú ká máa fún bídíà. al-jawab ṣé ò tó záni ní al-muzaharat laysat min din al-islam alhamdulillah. mùsọ̀rọ̀ ìlú tí kẹ́ máa káàkiri gẹ́lẹ́ ń wẹ́tọ̀ yín kẹ́ máa lọ ẹgbẹ́ níbi ìbáyé ẹtún jó nǹkan káàkiri ẹtún dalẹ̀ rú ẹtún sọ táyà káàkiri kọ́lá bọ́ọ̀ sọ táyà káàkiri kẹjú pé wọ́n wá àwárí jùlọ tún ṣe bẹ́ẹ̀ ìlú tí é sì. ìyẹn gbẹ́gbẹ́ làwọn ńlá gbé sàlàyé fún wa kálí mọ́ta ní kọ̀wárìj tàbí tẹ̀kìrìyún àwọn náà pé tẹ̀kìrìyún àwọn ìkwánù mùsùlùmí àwọn náà pè bẹ́ẹ̀ gbogbo àwọn ẹlẹ́gbẹ́ tẹ́ kí wọ́n ní bẹ́ẹ̀ ṣe béèrà fún àwọn ẹlẹ́gbẹ́ wọn gbogbo wọn wọ́n ní ìròrí àtàmbánà wọ́n ní ìròrí iṣẹ́ kútù àwọn àrẹ gangan àwọn náà ní kọ̀wárìj tó sọ̀rọ̀fẹ̀ yóò kìí ṣe kọ̀wárìj ẹni máa ń pè ẹnìkan ní pèbèrè nítorí kókó sí ẹbọ sórí àbúkó sí ẹbọ àbúkó sí bídíà tó sì ń pè lẹ́lẹ́bọ ní èsè kọ̀wárì
so wọ́n á sọ ẹnìkan tó jẹ́ pé ẹlẹ́ṣẹ̀ ni nínú àwọn tí mo pè lẹ́lẹ́bọ ṣe pé ẹ̀ṣẹ̀ ni wọ́n kó sí kọ́ wá sọ kí wọ́n ṣàlàyé ẹ̀kọ́ ní ìdímọ̀ ṣàlàyé ẹ̀kọ́ ni pé àwọn eléyìí o wọ́n à kó sí ìkẹta ju pé ẹ̀ṣẹ̀ ni wọ́n kó sí lọ mo wá pè ń kékeré kó o lè rí àti mo jáde lórí aláṣẹ so ẹni tí bá ń pẹ ẹlẹ́ṣẹ̀ ń kékeré ẹni tí ń ṣe ṣùgbọ́n ẹni tí ń jalè ẹni tí ń ṣe gbogbo àwọn báyìí tí ń ṣòfófó àwọn tó máa ń pè wọ́n ní kékeré àwọn tó ń pè wọ́n ní kọ̀wárì àwọn ọ̀wájì náà ni kéèsì ẹ̀rẹ́ náà jẹ́ pé wọ́n àgbà ìpèsè ànẹ́bì wọlé láti kìyàmà ànẹ́bì ó sì sùkẹ́ ẹlẹ́ṣẹ̀ kò ní sùkẹ́ ẹlẹ́bọ àgbélẹ́bọ ọ̀kan ṣoṣo tó jẹ́ àmú rẹ̀ yóò kàn sí pé rẹ̀ kí ìyá ibi tó wáyé wà tẹ́tẹ́lẹ̀ jìnnìjìnnì ló nú náà ni yóò wá wà ní àárín bẹ́ẹ̀ so kì í pé yóò sì fẹ́ kókò nínú náà so ń délé nǹkan èyí ni àlàyé tí àwa ní láti ṣe fún ọmọ yìí ni ó ṣe é ní àtẹni tó bá tó jọ ìdáǹpẹ ní àwárí ìdáǹpẹ ní tẹ̀pẹ̀ nìyóò so ní ọ̀nà bẹ́ẹ̀ lọ bá ṣe rí máa nìyẹn subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh.